ọmọ nìyí ọmọ nídẹ ọmọ ní kúkú wọlé deni nígbà tá ò bá sí nílé. Gbogbo ẹni tó ti rí bí k'Ẹlẹ́dùmarè mọ̀ pọ̀ mọ́ wa lọ́wọ́ o. Gbogbo ẹni tó sì ń fojú ṣògbéré ẹkún tí ń béèrè fún èrèdí ìgbéyàwó, ọba tó lọ́mọ lọ́dọ̀ tí ò ní bí tí ò ní pè ránṣẹ́ kó tètè dákun kó jẹ́ kí wọ́n fi ọwọ́ sùn gbígbẹ kí wọ́n fi pamọ́ la kí wọ́n yéé fi nu ògiri la. Ẹ kú dédé àsìkò yìí o, olólùfẹ́ yín Ọláyínká ọmọ Akóredé Mr. Ayédùn ààrẹ àfìwáṣọnà náà ló tún ṣe yín pẹ̀lẹ́ o níbi gbogbo tẹ́ ti ń láǹfààní àti wò mí tẹ́ sì ti ń gbọ́ mi. Ayé tèmi tí yín ní ó dùn kò ní kan o, ó ṣèwọ̀ ká tó foyin sẹ́nu ká tún bẹnu jẹ́ omi kì í korò lẹ́nu, ayé wa ò ní fìgbà kan korò. Ìpa Ọgbọ́n series èwo la tún mú wá ní Ìpa Ọgbọ́n lónìí. Ìjánu Ọmọ òun náà ni a mú wá láti inú àká Ìpa Ọgbọ́n series. Ṣé mọ̀ wípé lọ́sẹ̀ tó kọjá ńlá fara la jẹ́ a mọ ìwúlò àti pàtàkì àti bí àwọn bàbá wa bí wọ́n ti mú owó kọ tá a mọ̀ sọmọ nígbà ọmọ bá délé ayé. Àmọ́ lọ́jọ́ tòní lọ́sẹ̀ yìí ohun tá a fẹ́ gbéyẹ̀wò kó tó di pé àti ẹ̀ wọnú owó kọ ní ọ̀sẹ̀ tí ń bọ̀ láti mọ̀ mú kọ kan sí méjì ká mọ̀ ṣàlàyé ẹ̀ fún wa. Òun náà ni àwọn ohun èlò ìsọmọlórúkọ àtijọ́. Ṣé mọ̀ pé láyé àtijọ́ àwọn baba ńlá wa bí àkókò bá tó tí wọ́n sọmọ lórúkọ, pàápàá jùlọ lọ́jọ́ tí ìyá àkókò ọba ti bímọ, ìní ò ti ní jáde sẹ́nì kankan mọ́ o, bẹ́ẹ̀ lọmọ náà ò ní bọ́ta yálà ọjọ́ keje fún obìnrin àbí ọjọ́ kẹsàn-án fún ọkùnrin tí wọ́n tó sọ wípé wọ́n fẹ́ fọmọ lórúkọ. Ìmọ̀ nìyá lọ́mọ àtọmọ tó bọ́ta sí gbogbo èèyàn. Ètò àkọsẹ̀jáyé tàbí ẹsẹ̀ ǹtáyé ìní máa ń wáyé lọ́jọ́ kẹta tá a bá bímọ. Èyí ni àwọn bàbá wa máa ń ṣe látijọ́ láti mọrú ọmọ tá a bí àti bí ó ti lo ìgbésí ayé rẹ̀ gan-an. Kábíyèsí rẹ̀ Olódùmarè. Ní òórọ̀ ìkómọjáde gan-an, àwọn nǹkan tá a pè ní èlò ìsọmọlórúkọ àtijọ́ yìí yóò ti wà ń kalẹ̀ láti fi wúre fún ọmọ tuntun eléyìí tá à ń kó jáde. Ẹ má gbàgbé pé jíjáde tí ọjọ́ ìkómọ yìí jẹ́ ìyún yálà ọjọ́ kẹsàn-án àbí ọjọ́ keje, bó tiẹ̀ jẹ́ pé ọjọ́ kẹjọ iná ni gbogbo wa ìlà sábà ń lò lónìí, ibẹ̀ nǹkan ni mò ń lọ. Ọjọ́ tí àwọn bá fẹ́ ṣèkómọ jáde ọjọ́ keje àbọ̀jọ́ kẹsàn-án fún obìnrin àbọ̀kùnrin, ọjọ́ yìí gan-an náà ni ọjọ́ tí ìyá ọmọ àti ọmọ tuntun yìí tí ó jáde sí gbogbo èèyàn. Gbígbé ọmọ yìí jáde síta lọ́jọ́ náà tó sì jẹ́ ọjọ́ àkọ́kọ́ táwọn èèyàn ń rí, òun là ń pè ní ọjọ́ ìkómọjáde. Ọ̀dẹ baálé ni a sì ti máa ń fọmọ lórúkọ ní ayé àtijọ́ nínú àṣà àti ìṣe àwọn bàbá wa. Ìyẹn ló fà á tó fi jẹ́ pé báwọn èèyàn bá bímọ àkọ́kọ́, á rí i pé ọ̀rọ̀ yẹn ó sì wọ bíi 1990 2000 kankan, àwọn yẹn kọ̀ọ̀kan sì ń ṣe nìsín o. Ẹgbẹ́ tán bá bímọ àkọ́kọ́ ilé bàbá wọn àbí agboolé wọn tá a mọ̀ sí family house àbí compound, ìyẹn ti lọ sọmọ lórúkọ. Kódà kí wọ́n wà ń dálẹ̀, wọ́n ó gbé ọmọ tuntun yìí tó jákọ́bí, wọ́n gbé wálé láti ṣe àpọ́nlé fún àwọn òbí wọn. Jẹ̀jẹ̀ pé eléyìí ó ti kásẹ̀ ńlẹ̀. Kí wá ní pàtàkì àwọn èlò ìsọmọlórúkọ tá a wí yìí àti bó la ṣe ń lò wọ́n gan láti fi wúre fún ọmọ tá à ń kó jáde ní ọjọ́ yìí. Nínú àwọn tá a rí ń kalẹ̀ ní epo, oyin, iyọ̀, eku tàbí ẹja gbígbẹ èyàn tí wọ́n ti yan fún jíjẹ, obì, ataare, ọtí, omi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Epo, wọ́n mú epo nìrọ́jú ọbẹ̀ o, epo lẹ̀rọ̀. À ń fi epo yìí a fi ń súre fún ọmọ tuntun káyé rẹ̀ bá rójú kóun náà lè jẹ epo ní àjẹgbó àti àjẹtọ́. Oyin ńkọ́, dídùn là bá oyin. Kí ayé ọmọ yìí kó ládùn kó lóyin o, kó má ṣe fi ìbànújẹ́ àtẹkún kó má ṣe fi lólé ayé rẹ̀, káyé rẹ̀ ọmọ kan gógó o. Iyọ̀, kò
kò ṣe mọ̀nímọ̀ní yọ̀ lọ́bẹ̀. Iyọ̀ ṣe kókó ṣe pàtàkì. Kọ́mọ yìí kó jẹ́ pàtàkì láwùjọ àti nínú ayé, kó sì mọ̀ mẹ́rí àwọn nǹkan tó ṣe pàtàkì láti fi lògbèsè ayé rẹ̀. Iyọ̀ náà mọ̀ mọ́bẹ̀ dùn káyé ọmọ yìí kó tó dùn pẹ̀lú o. Eku tàbí ẹja gbígbẹ tá a fi kalẹ̀. A mú oúnjẹ jágere lè yí. Bẹ́ẹ̀ ni bí bá ń bẹnu ọbẹ̀ alábàárù làwa máa ń pè nígbà tá a wà kékeré. Oúnjẹ tí ò bá ti lẹ́ran àsán ni àwọn bàbá wa ń pè o. Kí ọmọ yìí kó má jẹ ní asán láyé rẹ o, kóun náà mọ̀ ráre ibi tí yóò mọ̀ jẹ oúnjẹ àsán. Àmì o, àṣẹ iná ni àwọn tí ó mọ̀ gbẹnu àwọn tí wọ́n wà níkàlẹ̀. Bí wọ́n bá sì ti ń jẹ àwọn nǹkan wọ̀nyí, iná ni wọ́n mọ̀ fi sí ìyá ọmọ tuntun lẹ́nu. Obì, ibi pàtàkì ni obì ti jáde. Obì níbi kú, níbi àrùn. Obì yóò bí ibi gbogbo dànù kúrò lórí rẹ àti lọ́nà rẹ o. Àmì àṣẹ. Ataare ńkọ́? Ataare yìí di tiẹ̀ láàbọ̀. Èso tí ọmọ mọ́ ń kún inú rẹ̀ fọ́fọ́fọ́ ńlá Ataare. Wọ́n fi wípé fọ́fọ́fọ́ nílé Ataare ń kún. Kọ́mọ titun yìí kó dirún kó digbá o. Kóhun náà kó bá wọn bí ọ̀pọ̀ ọmọ láyé, kó má ṣe gbáyé yàgàn. Ọ̀gẹ̀dẹ̀ kì í gbọ́dọ̀ kó yàgàn o. Ọtí kì í tí, ọtí kì í tẹ̀. Ọmọ tá à ń kó jáde yìí kò ní tí kò ní tẹ́ o. Omi rèé o, omi là bù mú, omi là bù ẹ̀. Ẹnìkan kì í bómi ń ṣọ̀tá o. Aráyé wọn ò ní bọ́ ṣọ̀tá, wọn ò ní dínà rẹ o. Àṣẹ o. Báyìí ni a ṣe ń lo àwọn nǹkan ìsọmọlórúkọ àtijọ́ yìí tá a bá kó kalẹ̀ ní ọjọ́ ìkómọjáde. Ẹ ṣeun o, mo dúpẹ́ o. Ẹ kú ìfẹ́, ẹ kú àtẹ̀lé. Ẹ dákun, bẹ́yìn náà ti láǹfààní sí i, ẹ bá ń bọ́ ẹlòmíì náà gbọ́. Ẹ comment, ẹ share, ẹ like. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o. Ẹ follow mi ní gbogbo àwọn ojúpọ̀ Wáwo TV wa àti Wáwo TV Ìpa Ọgbọ́n yìí. Elédùmarè kò ní jẹ́fẹ̀ẹ́ ó tán láàrin wa o. Títí ìgbà míì tá a tún mọ́ ìpàdé wa bí adùn bí oyin lọ́jọ́bọ̀ Thursday láago 9 àṣálẹ́ Nigerian time, aago 4 ìrọ̀lẹ́ Canada time. Títí ìgbà náà ńkọ́ ìyún lórí ètò tá a pè ní tá a mọ̀. Ó dìgbà kan o. Ire, ìdùnnú àtayọ̀ látún fi pàdé o. Ìpàdé wa wọ̀ bí ọjọ́ rọ̀.